Mo kí gbogbo wa nínú ilé, mo kí wa káàbọ̀ sórí ìkànnì yìí Yorùbá Gbòde, ibi tá a ti ń kọ́ra wa lẹ́kọ̀ọ́, tá a ń kọ́ra wa láṣà, tá a ń kọ́ra wa ní lítírẹ́tọ̀ èdè Yorùbá, ọ̀nà ìrọ̀rùn tí Yorùbá ń gbà kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ láì dára wọn láàmú rárá, nínú orin, nínú àròfọ̀, nínú ìtàn oríṣiríṣi, gbogbo eléyìí la ti ń yẹ̀wò lábẹ́ lítírẹ́tọ̀. A sì ti wọnú àṣà wa náà àti ṣiṣẹ́ díẹ̀ lórí àṣà wa náà, ṣùgbọ́n ní abala ibi tá a wà yìí, abala gírámà èdè Yorùbá òun la wà lọ́wọ́ báyìí tí a ń yẹ àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá wò. Tẹ́ ẹ bá gbàgbé, a ti wo gbogbo álífábẹ́ẹ̀tì wa, a ti pín wọn sí ọ̀nà méjì tá a pín álífábẹ́ẹ̀tì sí: fáwẹ́lì, consonant. Lẹ́yìn èyí, a tún ti mú fáwẹ́lì fúnra rẹ̀, a ti pín sí ọ̀nà méjì: fáwẹ́lì àrọ́mọgbé, fáwẹ́lì àìrọ́mọgbé. Àwa ti wá ń wo àpẹẹrẹ ọ̀rọ̀, ibi náà la dúró dé. Lani a ó tún bára wa pàdé lẹ́yìn ìjókòó mìíràn láti dé ibẹ̀ ẹ̀gan náà láti fẹ́ mú iṣẹ́ tó ní ṣe. A fẹ́ wo àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ sí i nínú àwọn fáwẹ́lì àrọ́mọgbé. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí wọ́n bá wa pàdé lórí ìkànnì, ohun tó kọ́ lè ṣe náà ni wípé subscribe sórí channel yìí, tẹ̀ wá láago. Ọ̀nà ìrọ̀rùn tó máa fi kọ́ èdè Yorùbá a máa dé àrọ́wọ́tó rẹ̀ ní ìpele ìpele bá a ti ń kọ́ ẹ̀kọ́ yìí. Orúkọ mi kò sì tí ì yí padà, èmi náà ṣì ni Olúrẹ̀mí aya Àfọlábí. Ẹ wá nǹkan fìdílé, ẹ pé ọ̀rẹ́, ẹ pé ojúlùmọ̀ tó fẹ́ kọ́ èdè Yorùbá yìí sẹ́ pé kán jókòó, kán jẹ́ ká lè ṣiṣẹ́ ètò yìí. Ó yá o, mo sọ fún wa, mo ní àwọn fáwẹ́lì àrọ́mọgbé wa 5 ni wọ́n o. Àwọn náà ni an, en, in, on, márààrún ni wọ́n yẹn. A ti wo àpẹẹrẹ ọ̀rọ̀ an. Àwa tá a gbọ́ mi ní ìjókòó tó kọjá, mo ní ká lọ ṣiṣẹ́ lé lórí rẹ̀, káwa náà lọ wá àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ tó jọ mọ́ an bíi ẹran, àáyán, àyàn, ìran, ìtàn. Ṣé wọn náà rí àpẹẹrẹ ọ̀rọ̀ díẹ̀? Ó gbìyànjú tó bá rí. Ẹ jẹ́ ká tún wo ọ̀rọ̀ tó tẹ̀lé. Àní lẹ́yìn an, kí ló kàn lẹ́yìn an? Òun ló kàn. Ọ̀rọ̀ wa ń pọ̀ lórí ṣùgbọ́n a ní àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ díẹ̀ tá lè mú jáde lórí bíi yẹn, lẹ́tà méjì tó gbẹ̀yìn, ìyẹn, wọ̀nyẹn, àwọn ọmọ wọ̀nyẹn, ìyẹn gangan ni mò ń fẹ́. Yẹn àpẹẹrẹ ọ̀rọ̀ láti lè bá fáwẹ́lì àrọ́mọgbé yẹn pàdé. Ẹ jẹ́ ká tún wo èyí tó tẹ̀lé. In, ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ tá a máa ń tì nínú àtàsọ nínú èdè Yorùbá tá a máa ń lo in nínú rẹ̀, bíi irin, lẹ́tà méjì tó gbẹ̀yìn, irin, ẹ̀rín, ìrìn, ẹni pé bí mo ti ń rìn lọ, ẹ̀rín, ẹ̀yin. Bẹ́ẹ̀ náà láti lè sọ wípé ẹ̀yin tí a fi ń jẹ búrẹ́dì, tí a fi ń jẹ iṣu, ẹ̀yin. Ẹni pé lẹ́tà méjì tó pé yẹn a máa rán mú ọ̀rọ̀ pọ̀ lóríṣiríṣi. Erin, ó pọ̀ lọ́lọ́kan òjọ̀kan. Èyí náà máa ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ máa lọ kọ́ àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ wọ̀nyí, ẹ máa kó wọn jáde fún mi. Tá a bá tún kúrò lórí yẹn, ẹ jẹ́ ká tún wo èyí tó tún tẹ̀lé nínú èyí tí à ń wò. Ọ lẹ́tà pọ̀ ní rẹpẹtẹ lórí ọ náà. Èyí tá a lè rí ọ̀rọ̀ jáde tí à ń lo lẹ́tà yìí nínú rẹ̀.
bí ọgbọ́n tó gbẹ̀yìn, ẹ̀gbọ́n, àwọn, ọgbọ̀n. ilẹ̀ ló wá sí ọ̀pọ̀ rẹpẹtẹ. ẹ jẹ́ ká wo ú. Bí a ti rí nínú bí irun, lẹ́tà méjì tó gbẹ̀yìn, rún, ẹ̀rùn, oòrùn. Gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ rí wípé àwọn lẹ́tà aránmọ́pè wá márààrún yìí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ èdè Yorùbá tó jẹ́ wípé a máa ń rán mú pè wọ́n. Àpẹẹrẹ ọ̀rọ̀ wọ̀nyí àwọn la kó jáde fún wa yìí. Ẹ̀yin náà ẹ lọ lọ́wọ́ àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ wọ̀nyí jáde. Ẹ gbọ́ bí ẹ bá ti ń rí àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ yìí, ẹ máa bá mi pàdé lábẹ́lá kọ́mẹ́ǹtì. Ẹ máa kó wọn jáde síbẹ̀ fún mi. Ẹ jẹ́ kí n máa bá yín wò wọ́n ká máa wò bóyá bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́. Kí la ṣiṣẹ́ lé lónìí nínú kíláàsì tòní? Ohun tí à ń yẹ̀wò náà ni àpẹẹrẹ ọ̀rọ̀ tá a ti ń rí àwọn fáwẹ́lì aránmọ́pè wá. Màá wá rọ̀ ẹ́ tó bá jẹ́ lóòótọ́ ló fẹ́ kọ́ èdè yìí, ló fẹ́ mọ̀ sọ, ló fẹ́ mọ̀ kọ sílẹ̀ tàbí kó rí nínú ìwé kó lè kà á. Ìwọ náà wá lọ wo ọ̀rọ̀ tá a máa ń sọ jáde tó kàn fi ń ṣeré, tó kàn fi ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ yẹn. Lọ jókòó, lọ yẹ̀ wọ́n wò, kó wá kó àwọn àpẹẹrẹ lẹ́tà aránmọ́pè kó kó wọn jáde níbẹ̀ fún mi. Tó jẹ́ kí n fi wá sílẹ̀ sórí ẹ̀wọ̀n àti mo kọ́ wa yìí, torí kì í dùn púpọ̀. Ṣeun báyìí náà lọ mi òkè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni tí wọ́n bá wa pàdé, tẹ̀ wá láago subscribe sórí channel yìí. Wàá mọ̀ pé Yorùbá dùn gbọ́, Yorùbá dùn ká, Yorùbá dùn sọ. Kó tó tún díje kó mìíràn láyọ̀.